mo ń gbọ́ nǹkan kan tí mo dẹ̀ ń gbọ́ ni wípé mo rí pépà kan tó dẹ̀ jẹ́ pé wọ́n sáìn pépà yẹn wípé Yorùbá nation pé wọ́n ti gbà á. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. YouTube ni bàbá confam international olólùfẹ́ Sunday Igboho àti ìtẹ́ni ọmọ ológo ó ti yá ẹ̀sìn ààrẹ ó dá mi lójú pé tó tọ̀sẹ̀ yìí àmìlẹ̀ títí àṣírí ńlá máa bá àmìlẹ̀ títí gbogbo ọmọ Yorùbá àmìlẹ̀ títí nílé lóko lẹ́yìn ọdún àmìlẹ̀ títí gbogbo tó ṣókùnkùn sí àmìlẹ̀ títí bàbá confam àtọmọ́lẹ̀ sí àmìlẹ̀ títí máa gbọ́ máṣáláyì tẹ́tí ṣètò yẹn àmìlẹ̀ títí nítorí kókún fọ́gbà tó yé àmìlẹ̀ títí ọ̀nà àrà Paris ètò yẹn ti tún dé Pastor Martins web lólùdarí ètò yẹn bàbá confam international worldwide bàbá confam international worldwide. My good sister máa bá mi ṣe àìrò. Ọ̀rọ̀ tí ó sọ lánàá bàbá confam torí ọ̀dà fi dàrú ó tán pariwo bóyá tí ní tán bóyá máa sọ ọ̀la àti ìtàn tún látún ní agbẹnu tán kí náà tí ìgbà wo tán ní fẹ́ pa wọn késekése náà tí gbọ́ bàbá confam kàṣàkàṣà tún ṣì ń bọ̀ tó bí àṣọ. Pastor Martins web bàbá confam international worldwide olùdarí ọ̀nà àrà Paris Celestial Church èdè tó pé fún wọn lánàá wọn fi fẹ́ pa bóyá tí ní tọ́ bóyá máa sọ ọ̀la àti ìtàn tún látún ní agbẹ̀rù tán kí náà tí ìgbà wo tán ti fẹ́ pa wọn késekése náà tí gbọ́ bàbá confam kàṣàkàṣà tún ṣì ń bọ̀ tó bí àṣọ. Ẹ káalẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo kí wípé ẹ káalẹ́ ẹ̀dẹ̀kú ọdún a ṣe é ṣàmọ́dún o ẹ̀mí gúngùn àtàlàáfíà o ojú tí gbogbo yín fi rí ọdún yìí ẹ fi rí ọ̀pọ̀ ọdún láyé o ìtókù tí ẹ máa ṣe ẹ ní fi wàhálà wọ̀ o ẹ ní fi wàhálà wọ̀ ní àṣẹ Ọlọ́run 2023 àti wọnú ẹ o 2023 àti wọnú ẹ a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ a fi ayọ̀ parí ẹ̀
ọ̀tá tó sọ wípé a ò ní fi ayọ̀ parí ẹ̀ ó kù sí òun àti Ọlọ́run lọ́wọ́ nítorí wípé Bíbélì sọ̀rọ̀ kan fún wa ó ní ẹ má fi ọwọ́ kan ẹni àmì òróró mi Bíbélì ló sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí mo tún kí gbogbo yín nítorí pé ẹ tí rí mi pàdé nínú ọdún ìrárá àtọ̀ èní náà ní ọjọ́ kẹta nínú ọdún yìí ire tó lè jẹ́ pé òun náà ga gbogbo ẹlùfẹ́ mi pátápátá ni mò ń bọ̀ wá fún ní gift mi ò ní parọ́ màá fún gbogbo ní gift tó bá ti yá màá sọ fún èèyàn tèmi so màá sẹ́ndì owó fún ó máa fún everybody ní gift card gbogbo ilẹ̀ máa gba gift card mi ò lè parọ́ fún yín wọ́n máa fún yín ní card tí ẹ máa fi subscribe sórí kíní yín fóònù yín nítorí wípé inú mi máa ń dùn tí n bá jáde tí n bá rí gbogbo yín ní nǹkan tẹ́ ẹ tún máa share ẹ̀ inú mi máa ń dùn so nítorí náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ pé ìwọ tó lè jẹ́ pé o wá bíi tó wá share mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìwọ tó lè jẹ́ pé o dẹ̀ débì tó lè jẹ́ pé ebú lẹ̀ wá bú mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yìí rẹ tó lè jẹ́ pé ẹjọ́ tí ò kìí ṣe tí lẹ̀ ń lò káàkiri ariwo kìí pọ̀jà mo mọ̀ yẹn dájúdájú ariwo kìí pẹ̀jà but mo nígbàgbọ́ kan wípé orúkọ mi òun ló máa ń ro mí orúkọ náà ni wípé bàbá confam international ọkọ oṣó ọkọ àjẹ́ ọkọ ìmèrè ìgbẹ́ òléegun ẹni bá tẹ báyìí ó máa tiro ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátápátá mo fẹ́ mú awareness kan wá fún yín ní àkókò yìí awareness olùmọ̀ fẹ́ wá fún yín ní wípé ẹ máa bá mi share ètò yìí dáadáa o ẹ máa bá mi share ètò yìí dáadáa nítorí pé ẹ mọ̀ wípé màá máa gbé wá fún yín bó ṣe mọ̀ dínà ni màá gbé wá fún yín bó ṣe mọ̀ dẹ́ni màá gbé wá fún yín mo ń gbọ́ nǹkan kan tí mo dẹ̀ ń gbọ́ ni wípé mo ń rí pépà kan tó dẹ̀ jẹ́ pé wọ́n sáìn pépà yẹn wípé Yorùbá nation pé wọ́n ti gbà á Ọlọ́run Yorùbá wàláì ẹ lè pààyàn lẹ́rìn ẹ mọ̀ pé ẹ lè pààyàn lẹ́rìn ṣẹ́ni ẹ̀yin tẹ́ jẹ́ ìlúfẹ́ mi èmi ò tí ì dé tí mo gbé awareness tí mo gbé wá fún yín àmọ́ ilẹ̀ tí ń retí wípé òkè o gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí lóòótọ́ à ń gbọ́ irú ọ̀rọ̀ báwọn yìí but àti ìgbọ́ lọ́wọ́ bàbá confam ò tí ì sọ fún wa nígbà tí bàbá confam ò tí ì sọ fún wa mo kàn fẹ́ try pé kí n ṣe awareness ẹni ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lónìí kẹ́ẹ̀dẹ̀ mọ̀ mi ò ní parọ́ fún yín òun wá ní wípé ṣẹ́rí gbogbo ẹni tẹ́ ń ṣe Yorùbá nation pátápátá tó lè jẹ́ pé Yorùbá nation jàǹgbára àbí nǹkan kan tẹ́ ń ṣe Yorùbá nation ṣé ẹ ń ṣe pẹ̀lú òtítọ́ ṣá ṣé pẹ̀lú òtítọ́ lẹ fi ń ṣe àbí ẹ ń ṣe tẹ́ ẹ fẹ́ yó àbí ẹ fẹ́ ṣe tó lè jẹ́ pé bámbám ni mo yó mi ò mọ̀ wípé ẹnìkan ebi pa ṣé Yorùbá nation tẹ́ fẹ́ nítorí pé mò ń gbọ́ nǹkan kan mo rántí ọ̀rọ̀ kan tí ọ̀rẹ́ mi láti London àjọ wà ní báwo ni ojú porúkọ ẹ̀ náà Yorùbá media presenter àjọ wà nínú gúrùpù yẹn ni níjọ́ kan tí ìyá yìí ó wá sọ́dọ̀ wa ọkùnrin sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn ọ̀rọ̀ ló sọ ó ní ṣé rí a ò kì í ní sùúrù a ò kì í ní sùúrù pé ẹ sọ pé a kì í ní sùúrù mo wá jókòó mo wá wò ọ̀rọ̀ tọkùnrin sọ títí mo wá pè lánàá mo ní ọ̀rẹ́ mi Gbẹ̀du ó ní mo ní Ọlọ́run òólì nìyẹn o òólì nìyẹn mo lè fún ẹ ní fọ́kànnà ó ní kí ló tí mo sọ bẹ́ẹ̀ mo ní gbogbo ọ̀rọ̀ tó sọ níjọ́ sí yìí o ọ̀rẹ́ ẹjọ́ mo wà ní show jẹ́ kí n ṣe show ìtàn máa pẹ́ padà mo wà ní show so ká má fẹ̀rọ̀ gùn ló wá sọ fún mi pé ó ní
ẹ jẹ́ kí n sọ nǹkan kan báyìí lónìí mo ní kí ni nǹkan tó lè jẹ́ pé ó fẹ́ sọ ni wípé ó ní jàǹgbara tí à ń jà yìí ṣé lórí òtítọ́ là ń jìjà yìí àbí báwo ṣé ẹni tí ó wá yìí sì ṣe kò ní dàárín wa rú ẹlòmíì ní no kò lè ṣẹlẹ̀ kíní kan ò ṣẹlẹ̀ bọ̀tí nígbà tó rẹ̀ jẹ́ wé Ìgbòho ṣà bàbá májàsọ́lá àríjà máṣá àríjà yọ̀ tó wà pẹ̀lú wa tó rẹ̀ jẹ́ wípé nítorí pé lánàá wọ́n ṣe mítìn lánàá wọ́n pè mí pé kí n wá èmi ò kàn lọ ni ìdí ìtura ẹgbẹ́ mi ò fi lọ ni wípé ńṣe ni àwọn nǹkan míì wà tó rẹ̀ jẹ́ pé mò ń wò lọ́ọ̀kan tó rẹ̀ jẹ́ pé tí a bá fi ọgbọ́n wo nǹkan tí mò ń wò yìí tí a bá ṣọ́ra Ọlọ́run má jẹ́ ká ní kú ènìyàn lọ́rùn mo fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o ìrètí ẹ ṣe ètò yìí nínú ọdún yìí mi ò tí wà rárá mi ò dẹ̀ ní wá kí n wá bú èèyàn mi ò wá láti bú èèyàn o no mi ò wá láti bú èèyàn nítorí pé mo ti change ọ̀pọ̀lọpọ̀ míì nínú show mi but ẹni tó bá gbé ibú wá màá bú ìdí tó màá bú ni pé èmi ò gba nonsense òun ló happen tó rẹ̀ jẹ́ mo sọ pé ẹnikẹ́ni tó bá kọ̀kọ̀ kúkọ sórí péjì mi màá ṣẹ́ ìpè burúkú fún un ṣe ní ọdún yìí ọdún ayọ̀ ni ọdún kìkì ni ọdún tó mú ògo wá ni ọdún tó mú ayọ̀ wá ni ọdún tó dẹ̀ mú ìgbéga wá ni ọdún tó dẹ̀ jẹ́ pé gbogbo a máa ṣoríire ni ọdún tó dẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ náà ni lòmí máa kú bẹ́ẹ̀ ni lòmí máa ní ìṣòro bẹ́ẹ̀ ni lòmí máa wà ní hospital but àdúrà tí mò ń gbà fún gbogbo ire tó ń wò mí yìí o ẹ̀ ní lọ sí hospital o mo ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi now mo wá gbọ́ wípé èèyàn kan mi ò ní tí ì dá orúkọ ẹ̀ nísìnyí wípé ó ní òun ni Ọlọ́run rán láti gba Yorùbá nation ṣé ní gbogbo àwọn tó lè jẹ́ pé ó ti ń jìjà ìgbára ìkó tó dé kí lẹ fẹ́ ṣe fún àwọn èèyàn báyìí gbogbo àwọn tó ti ń jìjà yìí tó sọ pé kíní kan nítorí ìjàngbara yìí nítorí Yorùbá nation yìí ni wọ́n torí ẹ̀ tó lọ kó ogun lọ bá Sunday Igboho lé ẹ má gbàgbé o ẹ má gbàgbé wípé lórí ìjà yìí ni Sunday Igboho lose property ẹ o nítorí ìjà yìí ni Sunday Igboho báyìí wà ní Kútọ́nù o nítorí ìjà yìí ni Professor Banji Akintoye fi wà ní Kútọ́nù o ẹlòmíì pàápàá kúrò ní Amẹ́ríkà tó lọ fíṣítì Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń sìn báyìí ó ti ń bú Sunday Igboho báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti ń sọ̀rọ̀ búburú sí Professor Banji Akintoye àmọ́ ẹ̀dẹ̀ rántí ní ọjọ́ náà wípé ìyà tí ọkùnrin jẹ lórí Yorùbá nation ṣé nǹkan tẹ́ fẹ́ fi san fún nìyẹn ṣé ìyà tí Sunday Igboho jẹ lórí Yorùbá nation ṣé ebú lẹ fẹ́ fi san fún ẹ mọyì àwọn èèyàn tó ń pa sílé ẹ o bí ò bá jẹ́ pé òun náà pàápàá jẹ́ bí alágbára ó ṣeéṣe kó rẹ̀ yẹ pé Sunday Igboho báyìí àá ti gbàgbé ẹ wípé èèyàn kan gba bí ìkọjá tó ń pè ní Sunday Igboho àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọba aláwùrà adúpẹ́ lọ́wọ́ ọba tó ní wá tó dẹ̀ pè wá adúpẹ́ wípé ìṣe ni Ọlọ́run ó ṣe kí ni ó dáàbò rẹ̀ bò ó adúpẹ́ pé gbogbo ohunkóhun tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run fi dáàbò rẹ̀ bò nítorí pé ó gba Ọlọ́run gbọ́ bí ò bá jẹ́ pé ọkùnrin bá gba Ọlọ́run gbọ́ mi ò lè parọ́ fún yín a kàn máa gbọ́ pé Sunday Igboho èèyàn kan jẹ́ Sunday Igboho tó gba bí kọjá mi ò lè parọ́ fún yín. Hello. Yes sir. Ìsẹ́mi tó yú mo wà nínú show. Okay. So lórí ọ̀rọ̀ tí mò ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o mo fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi kẹ́ ẹ dẹ̀ máa tẹ̀lé mi lọ. Sunday Igboho gbogbo ènìyàn ló mọ̀ wàhálà tí ọkùnrin yẹn ń ṣe lórí Yorùbá nation ó máa gbà. Ṣé rí mo fẹ́ gbé àṣírí kan mo fẹ́ sọ fún yín sí báyìí. Madam Onitiri bó ṣe gbogbo ènìyàn ń sọ̀rọ̀ sí ẹ ní ìgbà yìí
tó ń bú ẹ tó ń ṣe gbogbo ẹ tí ó dẹ̀ sọ fún àwọn èèyàn wípé Yorùbá nation Ọlọ́run dìídì rán ẹ wá láti wá gbà ní ẹ nídìí ẹni kankan kó tó gbà á. Ẹjọ́ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín o bóyá ó ṣeé ṣe kí show mi kó dé ọ̀dọ̀ ẹ o ó ṣeé ṣe kí show mi kó má dé ọ̀dọ̀ ẹ àmọ́ tó bá ti gbọ́ show yìí mo fẹ́ wí pé kó dáhùn lórí ọ̀rọ̀ show yìí ẹ dáhùn lórí ẹ̀ kó dẹ̀ rí bọ́ǹkì ẹ̀ so màá mọ̀ wípé lóòótọ́ o fẹ́ gba Yorùbá nation fún wa ni so Yorùbá nation tí o fẹ́ gbà nísìn báyìí I want to ask you big question mi ni wípé so àwọn tó ti jàjàgbara yìí tó ti jà fún Yorùbá nation yìí ẹ nídìí wọn rárá kẹ́ tó gba Yorùbá nation ẹ nídìí wọn ò dẹ̀ fẹ́ pé kán dé àbí ẹ fẹ́ pé kán lọ́wọ́ sí i nítorí pé o ti ń sọ sí báyìí wípé ire ni Ọlọ́run rán wá sí Yorùbá nation yìí láti gbà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti sọ wípé ire ni ọ̀run wá ìwọ ni Ọlọ́run rán Professor Banji Ọlọ́run ò rán o Banji Akíntóyè Ọlọ́run ò rán o Sunday Igboho ṣà bàbá Májàsọ́lá Ọlọ́run ò rán o so ire Madam Onitiri òun ni Ọlọ́run rán tó dẹ̀ wá tó dẹ̀ jẹ́ pé Yorùbá nation yìí ẹ fẹ́ gbà ní àpò ara ẹ àǹtí mi èmi ò ní parọ́ fún ẹ o àǹtí mi èmi ò dẹ̀ ní bú ẹ o nítorí pé ọkọ ẹ gẹ́gẹ́ bí Abíọ́lá mọ̀mọ́ dájúdájú mọ̀mọ́ kó tó di olóògbé ṣe gbọ́rọ̀ tí mo sọ fún ìsìn àmọ́ o ti gbé àpótí ìdìbò láti jẹ́ bóyá gọ́fúnà àbí nǹkan kan tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé o wọlé náà o ti rápálá wọ nínú Yorùbá nation nísìnyí o dẹ̀ fẹ́ gba Yorùbá nation fún wa Yorùbá nation ẹ fẹ́ gbà fún wa thank you tó o fẹ́ gbà fún wa àmọ́ Madam Onitiri mo fẹ́ sọ òtítọ́ fún ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ni pé àpààyàn nìyẹn o fẹ́ pààyàn ni o sọ wípé kí gbogbo àwọn ọmọ youth kan bọ́ gbòòrò kan lọ sí state kankan kó lọ attack àwọn governor ẹ fẹ́ pa ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ṣé procedure tó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ procedure tẹ́ ẹ fẹ́ ṣe tó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ gba Yorùbá nation ṣé procedure lẹ́ ń ṣe báyìí ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ fi gba Yorùbá nation ṣé kíní ẹ̀ lẹ́ ń ṣe nísìnyí náà nísìnyí ṣé ẹni bó ṣe gbogbo ènìyàn ń bú ẹ o tí gbogbo ènìyàn sọ̀rọ̀ sí ẹ èmi ò fẹ́ sọ̀rọ̀ sí ẹ o ọ̀rọ̀ tí mo kàn ní láti sọ sí ẹ ni wípé o fẹ́ gba Yorùbá nation anyway èmi ò nídìí ipò kankan mi ò dẹ̀ nídìí kankan láti gbà ń bẹ̀ mi ò fẹ́ jẹ state mi ò fẹ́ jẹ governor mi ò fẹ́ jẹ báwo náà ṣe porúkọ ẹ̀ náà bóyá gateman èmi ò fẹ́ jẹ ń bẹ̀ o àmọ́ òtítọ́ ọ̀rọ̀ tí èmi mò ń sọ fún yín gẹ́gẹ́ bí ìyá mi Madam Onitiri the way tó ń ṣe kínní yìí tí ẹ bá fi ọgbọ́n ṣe rí gbogbo ọmọ yẹn jẹ́ kí n sọ nǹkan fún ẹ bí Sunday Igboho bá wà ń bẹ̀ tó bá ń gbọ́ show mi ẹ̀jọ́ torí tọlọ́run màá fẹ́ pé kó wo show mi kẹ́ wò dáadáa nítorí pé mi ò tí ì ṣe show lórí Yorùbá nation ó ti tó ọjọ́ mẹ́ta kan bọ́tì tó bá wò dáadáa lórí show tí mò ń ṣe yìí ṣe rí rally tó ń ṣe ní Èkó rally tó ń ṣe káàkiri tó ń ṣe lánàá èèyàn kan ó sẹ́ni píṣọ̀ kan sí mi láti Abẹ́òkúta níbi oko kan lábẹ́òkúta báyìí tó ń lọ ṣá bàbá kan wọ́n ṣá bàbá yẹn débi wípé àwọn wo ló ṣá Fúlàní esmed ló lọ ṣá ń bẹ̀ wọ́n ṣá ní ṣàkúṣá ni wọ́n ṣàtúrẹ̀ pé bàbá yẹn tó bá máa yè Ọlọ́run ló máa ní ẹ̀mí ẹ̀ lọ́dọ̀ tó máa yè mi ò lè parọ́ fún yín now ìwọ wá rán àwọn ọmọ kéékèèké wọ̀nyí wípé kán jáde kán bọ́ta kán lọ àtáàkì àwọn gọ́vnà kán lọ àtáàkì báwo ni ó ti porúkọ ẹ̀ náà kán lọ àtáàkì àwọn ní politician ò dẹ̀ mọ̀ pé ìlú ibi tí àwọn rabi ń gbé yìí ìlú àpàyàn ni ìlú 419 ni location 419 ni wọ́n location tó lè jẹ́ pé kò wá wípé báwo ni mo yóò mi mọ̀ pé ìbí pa èèyàn kankan now nísìnyí báyìí ní sọ pé wọ́n sọ nísìnyí náà pé wọ́n change owó tí mo brain àwọn rabi tí mọ̀ wọn now ohun tí àwọn rabi dúró dè ń sì ni pé
on dúró de pé rally ńlá tó lè jẹ́ pé wọ́n fẹ́ ṣe bóyá wọ́n máa declare ta ni ẹni tó lè jẹ́ pé on dúró de Sunday Igboho on dẹ̀ dúró de Professor Banji Akintoye àwọn tó ń target ni mo sọ fún yìí àwọn èèyàn tó ń target nìyẹn o Madam Onitiri wọn ò mọ̀ ẹ́ rárá àtọ̀ òótọ́ ni mo sọ fún yín àwọn tó lè jẹ́ pé wọ́n fẹ́ attack òun ni Sunday Igboho Professor Banji Akintoye ṣé rí àwọn méjèèjì yẹn ni ó ń retí wípé òkè o rally tó ń sọ pé wọ́n fẹ́ ṣe rally yẹn tí wọ́n bá ti rí àwọn méjèèjì yẹn báyìí kò sí nǹkan tó kàn ọmọ kéékèèké yẹn o àwọn méjì tó ń fẹ́ attack òun nìyẹn Madam Onitiri olúwo ló wà náà mo fẹ́ béèrè question lọ́wọ́ ẹ o ṣé rí mo mọ̀ wípé gbogbo àwa tó rẹ̀ jẹ́ gbàjọ wà nínú ẹgbẹ́ kan náà tá à ń jàjàgbara yìí mo mọ̀ pé wọ́n sì máa bú mi mo mọ̀ yẹn dájúdájú mo mọ̀ pé wọ́n sì máa bú mi àná that one surely kí n tó sọ̀rọ̀ tí mo sọ yìí ìlú wo ló wà màmá mi ìyá mi tó gbayè ìyá mi lẹ́kọ̀ọ́ ìyá mi tó dájú ìyá mi tó lẹ́nu tó lè jẹ́ pé ẹnu ẹ̀ dùn ju ṣúgà lọ ìyá mi tó lẹ́nu tó lè jẹ́ pé ẹnu ẹ̀ báyìí wo tọ́mtọ́mù kò dùn tó ẹnu ẹ̀ tó bá ń sọ̀rọ̀ pápá ohun tó mú mi tó lè jẹ́ mo dákẹ́ ni wípé ní ọjọ́ tí a bá ti wà bóyá wà ní town hall meeting àbí àwa meeting tá invite láti wá báyìí the way tó máa ń sọ̀rọ̀ òun ló máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ló dẹ̀ máa ń parí ẹ̀ kò fún anybody ní chance láti sọ̀rọ̀ Madam Onitiri nìyẹn kò fún anybody ní chance wípé èèyàn kan mọ ọ̀rọ̀ sọ ó ti gbé jẹ̀bẹ̀tẹ̀ lé gbogbo àwa tá a jẹ mídíà ó ti gbé jẹ̀bẹ̀tẹ̀ lé wa lọ́wọ́ a lè sọ̀rọ̀ ọ̀rọ̀ wo la lè sọ mbẹ̀ ọ̀rọ̀ wo la ní mo ní ọlọ́lá ń sọ̀rọ̀ èèyàn kan níhùn ní àdíà wo la wà ní àwa ò ní àdíà kankan tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ló rán wá ọlọ́run ló rán wá alágbà àti àǹtí mi ẹ gbọ́ ọ̀rọ̀ yìí because tí mi ò bá sọ mo ní ó ní òye tí mo ná lórí 5 million petition tẹ́ ẹ sọ fún wa Madam Onitiri tó bá jẹ́ pé mo fẹ́ máa bú ẹ máa sọ̀rọ̀ sí ẹ yánmayánma ni but mi ò ní time láti sọ̀rọ̀ sí ẹ mi ò ní time kó lè jẹ́ pé ohun kan tí mo bá wá nísìnyí mi ò bá nǹkan kan wá nítorí pé àwọn tó jẹ́ bí olùfẹ́ mi ń retí mi wípé okay petition 5 million petition tá a sáyẹn bọ̀dẹ̀ 5 million petition yẹn wà yá yìí ṣé ní ogun gbá wa ni o sọ wá sókè ni èmi mo sọ bẹ́ẹ̀ èmi bàbá confam international ọkọ̀ ṣọ́ ọkọ̀ àjẹ́ ló sọ bẹ́ẹ̀ Madam Onitiri ó gbá wa ni o ń bò ní 5 million wa ń bò ló wà gbogbo amòye tá a nọ́nà amòye tá a rán lọ sí abúlé àmọ́ àwọn ọmọ tá a rán lọ sí abúlé wípé kán lọ Android mo mọye Android tí mo rà fún wọn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn Android mo mọye tí mo rà fún wọn lẹ́kọ̀ọ́ ó dẹ̀ níye tí mo fi ṣe recharge card fún wọn ó dẹ̀ níye tó rẹ̀ pé mo sẹ́ndì fún wọn now nísìnyí báyìí o 5 million petition yẹn ó rántí wípé ó sọ fún wa ní ọjọ́ kìíní àná wípé tá bá ti rí 5 million yẹn báyìí automatically àti gba Yorùbá nation nìyẹn obìnrin ẹnu ẹ̀ dùn mẹ́ àǹtí ẹnu ẹ̀ dùn ó gbé wa jókòó ó gbá wa nígbàkúgbà kì í ṣe pé ṣẹ́ni 419 kankan ló máa ń gbá wa ó mọ́ sọ ó tó bá àwọn anybody ó lè bú mi tó bá àwọn anybody ó lè sọ̀rọ̀ sí mi nínú àwọn media group wa pápá àwọn mi lè bú mi nítorí pé ẹgbẹ́ náà pápá wọ́n ti pín bí ẹni tó lọ sóko lọ pẹran wá pín ni èmi ò kíà lórí gbogbo yẹn mi ò kíà lórí ẹ̀ mọ́ èmi ò kíà lórí gbogbo yẹn mọ́ bẹ́ẹ̀ bá gba Yorùbá nation ẹ gbà bí ẹ bá dẹ̀ tún gbà bákan náà kò kàn mí rárá àtọ̀ nítorí wípé gbogbo ẹni tẹ̀lé wá pẹ̀lú wa tó wá bá wa tẹ̀ wá gbá wa tẹ̀ lò 419 ẹ lò fún wa ẹ ti pọ̀ jù tó gbé ẹnu tó dùn tó gbé wa bá wa ó sọ ẹ ṣàjẹ́ kan máa sáyẹn lọ ìyá kan báyìí wà tó lè jẹ́ pé ìyá yẹn Ọlọ́run ìyá yẹn ti kú nsìn ó dẹ̀ dùn mí tó bá rí wàhálà tí ìyá yẹn ṣe tó bá rí nǹkan tó lè gbé ìyá yẹn ṣe lórí 500 million petition yìí 5 million petition yẹn ìyá yẹn báyìí ó ṣe gbùdùgbùdù méjèèjì ẹ̀yà mẹ́fà àmọ́ ó dùn mí sí báyìí pé ìyá yẹn ti kú Madam Onitiri kò gbá wa Ọlọ́run mo sọ mi ò bomi sẹ́nu sọ o mi ò bomi sẹ́nu sọ tó bá hùn ẹ́ àwọn èèyàn tó rẹ̀ jẹ́ pé ó support ẹ tó wà lẹ́yìn ẹ̀ ń sìn
àwọn yẹn ló ń try tó lè jẹ́ pé ó jẹ́ èèyàn dáadáa fún ẹ àwọn èèyàn ló máa ń bá sọ̀rọ̀ ànókè ẹ̀ Alhaja Onitiri ò gbà wá Olúwa ní 419 Olúwa wa tó lè jẹ́ gbà jàjà Yorùbá nation yìí Olúwa ní 419 tí mi ò bá sọ̀rọ̀ tí mi ò bá jáde síta Onitiri 419 nìyẹn ó dẹ̀ ń bá àwọn politician òun bá wọn rìn nítorí pé bóyá òun wá ipò kan lọ́dọ̀ wọn òun ló happen tó ṣe bẹ́ẹ̀ mi ò ní ṣẹ́ ní àwọn èèyàn tèmi dúró dè mí wípé kí bàbá confam kó gbé ọ̀rọ̀ wá sọ fún wa mo jáde mo dẹ̀ wá sọ fún gbogbo ẹ̀ tẹ́ jẹ́ tèmi ń sìn Madam Onitiri ti gbá wa o ó wá ń sọ sí pé òun fẹ́ lọ declare Yorùbá nation òun ni Ọlọ́run rán má lo bóbó fún wa ta ni ẹni tí Ọlọ́run ò rán ta lẹni tó wà tọ́lọ́run ò rán náà ta lẹni tó wà tọ́lọ́run ṣé Ọlọ́run ò rán Gbòho ni ṣé Ọlọ́run ò rán Professor Banji Akintoye ni ṣé ìwọ ni Ọlọ́run wa rán okùn wa láti nowhere àwa kò sẹ́nikẹ́ni tó mọ̀ ẹ́ gbogbo àwa tá ń jíjà agbára yìí àmọ́ ẹ rárá gbogbo àwa tá ń jíjà agbára yìí àmọ́ ẹ rárá okùn dé láti nowhere mo mọ iye gbà tí mo ní lọ sí embassy tá a lọ ṣe kíni tá a lọ ṣe rally mi ò rí ẹ mi ò gbọ́ pé ìlú tó wà èmi ò gbọ́ rí mi ò dẹ̀ mọ̀ ibi tó wà mi ò gbọ́ rí mi ò dẹ̀ mọ̀ wípé ẹ wà ní ìlú kan tí mo gbọ́ rí mi ò dẹ̀ gbọ́ pé Nàìjíríà ló wà mi ò mọ̀ pé Ghana ló wà àbí Togo àbí South Africa mi ò mọ̀ ìlú tó wà ó wá ń sọ ní pé kí àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn àwọn yúùtù kan bọ́ta kán lọ máa jà kán lọ bá àwọn gọ́vùnà kán lọ sí gọ́vùnà kankan kán lọ sí ọ́fíìsì wọn àbí kán lọ dáná sun àbí kí nìkan ṣe tán bá lọ síbẹ̀ tán bá pa wọ́n ṣé ìlú bíi tí wọ́n wà ṣé nínú gbogbo àwọn ọmọ tó dà ṣe ìjà yìí ṣé àwọn ọmọ yìí wà nínú wọn ń bò dá ọmọ yìí wà gbogbo àwọn tó jìjà agbára yìí tó sọ fún àwọn yúùtù kó bọ́ta ń bò dá ọmọ tí ń wà ẹ sọ fún mi ń bò dá ọmọ yìí wà ṣé ọmọ yìí wà nínú ọmọ tó ń jà wọ̀nyí lẹ́kọ̀ọ́ ẹ wo bó ṣe ìlú yẹn burú tó ìlú tó burú tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ò sí pẹ̀lú wọn ò wá sọ pé kán lọ síbẹ̀ kán lọ jà Madam Onitiri wo èèyàn burúkú nìyẹn mẹ́ẹ́ èèyàn burúkú nìyẹn mi ò lè fẹ́ bú ẹ rárá mi ò fẹ́ bú ẹ ìdí tó mi ò fẹ́ bú ẹ ni wípé lọ sí Nàìjíríà ó lọ gba Yorùbá nation fún wa lọ gbé àṣà tó kéré nítorí pé mo rí nǹkan kan mo sọ fún ọ̀rẹ́ mi kan ní London mo ní wá mo rí pépà kan tó lè jẹ́ pé ó ń sáyẹn fún àwọn èèyàn wípé ó fẹ́ jẹ́ state àbí governor ó fẹ́ jẹ́ bí kinní kan ó fẹ́ jẹ́ gbá kan ó ń fún àwọn èèyàn ìwé kan ó ní mo rí kinní yẹn lórí online mo dẹ̀ ní lóòótọ́ ni Ọlọ́run mo rí kinní yẹn mo rí tó lè jẹ́ pé wọ́n sáyẹn ìwé fún yàn wọ́n sáyẹn fún wọn wípé ìwọ máa jẹ́ governor ìwọ máa jẹ́ kinní kan ìwọ máa jẹ́ gbá kan àwọn tó wà ní diaspora náà ń pín níwèé fún yẹn o òun náà máa bọ́ ta kó máa lọ sọ sí báyìí pé òun ti Yorùbá nation ti gbà wo n ò ní ìbọn fún ẹni tó gbé òun fẹ́ wéṣẹ ìta àbọn wọn orí ìbọn náà máa là mọ́ ẹ lórí orí ìbọn náà máa là mọ́ ẹ lórí ìdí tó máa là orí ìbọn lé ẹ lórí pé wọn ò fẹ́ wéṣẹ ọ̀tá àbọn wọn Madam Onitiri ó ń tì í lọ síbi ikú ó ń tì í lọ síbi ikú tí ẹ bá gbà bẹ́ẹ̀ tí ìlú yẹn bá wáyé tẹ́ bá gbà bẹ́ o tí ìlú kan bá wáyé ó kù yóò kú Ọlọ́run Madam Onitiri ó ti gbá wa 5 million wa ń bò ló wà àdínkù tó 5 million wa kan tó fi ṣe àmọ́ gbogbo ẹni tẹ́ jẹ́ mídíà tá à ń kan pariwo ń gbà náà lọ́hùn central account o ẹ lọ sanwó síbẹ̀ ó 5 million tó bá ti dúró èmi náà mo pariwo ìfun mi gbẹ ni mo ń mú mi bí ẹni tó lè jẹ́ pé gọ́tà ló wà nú mi ni mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mo tún send owó sí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹjọ́ ìbá wáyàn kan sign petition yìí ẹ sọ fún àwọn èèyàn kan sẹ́ ẹ lọ sí ìgbèríko ẹ lọ gbákọ̀ ẹ̀ṣẹ̀ àwọn òun ló ń wá ẹ fóun ní Android pé òun máa lọ sí ìgbèríko láti lọ ṣe kíni láti lọ jàjàgbara yìí bọ́dẹ̀ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ lónìí ẹjọ́ ẹ má bínú mo wà nínú show ni jẹ́ kí n finish show mi ṣùgbọ́n ẹ ṣe so tí gbogbo wa pátá báyìí àwọn tó ń dá owó ẹlòmíì pápá inú bí tó sọ pé òun ò dá owó mọ́ ẹlòmíì pápá sọ pé òun ò ní dá owó ẹlòmíì pápá báyìí àwọn míì wà lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ báyìí a máa jókòó sórí studio ni petition send owó sẹ́ẹ̀ ẹlòmíì á sọ pé tóun bá ti ní kírẹ́díìtì ẹ máa bá mi share ẹ máa bá mi share yín tèmi ní diaspora ẹ bá mi share ẹjọ́ torí tí Ọlọ́run ẹ jẹ́ ká lọ sign petition yìí
o petition tó bá ti dé 5 million yìí tó bá ti dé 5 million yìí báyìí ṣe ni Yorùbá nation ti dúró automatically Yorùbá nation ti dúró Madam Onitiri o bọ́ta o wá ń sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àwa mọ̀ wípé lóòótọ́ èèyàn gidi ni ẹ́ àwa mọ̀ wípé ọgbọ́n 419 ló wá lò fún wa okay 5 million wa ń bò ló wà ń sìn because gbogbo nǹkan tá à ń sọ ń sìn báyìí ó níye tí mo ná lórí ọ̀rọ̀ 5 million petition yìí ó níye tí mo ná náà n ò mọ̀ mí nítorí pé ọmọ wáyé tí wọn ò mọ̀ mí ni wípé wọ́n ní ọkùnrin ègùn burúkú yìí n tẹ́ ń sọ fún mi nìyẹn ẹ máa bú mi pé ègùn burúkú kí ló kàn ẹ́ lórí Yorùbá nation mo kọ́lé sí Nàìjíríà ṣùgbọ́n mo kọ́lé sí Nàìjíríà mo ṣe nǹkan oríṣiríṣi mo ṣe sí Nàìjíríà yẹn ṣó yẹ ẹ sìn mo ṣe nǹkan oríṣiríṣi mo ṣe sí Nàìjíríà tí n bá sọ pé Nàìjíríà ni mí kò sẹ́nikẹ́ni tó lè jiyàn tí n bá tó sọ pé ọmọ Kútọ̀ ni mí kò sẹ́nikẹ́ni tó lè jiyàn Madam Onitiri Olúwa ní 419 gbogbo ẹni mo fi sọ o tó bá jẹ́ bẹ́ẹ̀ bọ́ta kó wá sọ fún mi wípé bàbá ègùn bàbá kọ̀nfàmù mi ò lu ẹni jìbìtì o mi ò lu ẹni bọ̀ jìbìtì 5 million wa ohun rèé Madam Onitiri tó o bá dé ta kó wá sọ ó ní iye tí mo ná kì í ṣe $3,000 kọ́ mo ná kì í ṣe 40,000 kọ́ o iye tí mo ná tí bá máa ṣírò gbogbo ẹ̀ tí mo sẹ́ndì tí mo ṣe kìíní kan ó kéré jù ó fẹ́ tó 5,000 tí mo ná ní àpò ara mi tí mi ò jẹ́ kí àwọn media presenter wa kò sẹ́nikẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó lè jẹ́ pé wà ní media presenter pàápàá báyìí owó tí wọ́n ná òun ló wà lọ́ọ̀kan yìí òkàndé wa lù wá jìbìtì. ìwọ ni Ọlọ́run rán automatically láti wá gba Yorùbá nation fún wa gbogbo gbara wọn yóò béèrè lọ́wọ́ mi láti Èkó wọn lè ṣe kó má béèrè lọ́wọ́ mi láti Amẹ́ríkà wọn ò ṣe kó má béèrè láti London wọn lè ṣe kó má béèrè láti gbogbo ìlúkìlú nítorí pé gbogbo àwọn èèyàn ń wò mí káàkiri tó ń sọ pé òkè bàbá confam o máa ń confam òtítọ́ fún wa náà kí ló wá ń ṣẹlẹ̀ lómi sì béèrè lọ́wọ́ mi ní Sunday tó kọjá yìí tó ní bàbá confam kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé Yorùbá nation ya ṣé àṣìmọ̀ àgbà ṣá o wá ń dé gbòòrò o wá ń tàn wá o ní kọ́ ló bá ṣe rálì kí àwọn yúùtù kó bọ́ta yúùtù mélòó ni wọ́n bí Madam Onitiri yúùtù mélòó ló bí àwọn mélòó ló wà ní ọmọ yín tó jẹ́ yúùtù tó máa lọ sí Èkó tó máa lọ bá àwọn ọmọ àwọn tó rẹ̀ jẹ́ pé ẹran ìyànnà máa ń jẹ lẹ́kọ̀ọ́ yẹn tó sọ fún un pé kán lọ síbẹ̀ láti lọ jà láti gba Yorùbá nation ìwọ náà bọ́ta ká ní ẹ̀ níwájú tábà díẹ̀ níwájú o àwa tá a wà báyìí a máa tẹ̀lé ẹ a máa sọ pé Yorùbá nation wo okùnkùn ní ẹ̀ràn létí súyà náà máa fi ẹ ṣe ẹ mọ̀ ṣá ẹ mọ àwọn Èkó súyà ló máa súyà aláta yẹ́rìyẹ́rì náà máa fi ṣe ẹ nítorí pé ó ń ṣe kíní títọ́ ẹlòmíì pàápàá báyìí kò lè lọ sí Nàìjíríà straight òótọ́ ni mo sọ fún yín wàhálà yìí pẹ̀lú ìjà yìí ó jẹ́ kí ẹlòmíì kò lè lọ sí Nàìjíríà straight ẹlòmíì wà lóko ni ẹlòmíì wà níbi ibi tó rẹ̀ gbé ò lè jáde ẹlòmíì wà níbo míì tó rẹ̀ jẹ́ pé kò lè jáde ń bò ní wọ́n fẹ́ lọ ń wò lè lọ náà because tó ti gbé orúkọ wọn sí blacklist ó ní tó bá rí wọn kan mú náà nǹkan tó lè jẹ́ kó tún ṣe é sí ẹ máa gbọ́ dáadáa o tó bá lọ sí Èkó nísìnyí tó bá gbé pálí ẹ àbí ò jẹ́ citizen ni ohunkóhun tó bá jẹ́ báyìí wọ́n á gbà pálí ẹ wọ́n á kọ́kọ́ gbé fún àwọn báwo ni pé àwọn báwo ni pé orúkọ àwọn apààyàn wọ̀nyí kí ló ń pe orúkọ àwọn apààyàn wọ̀nyí sẹ́ẹ̀ wọ́n á gbé pálí ẹ fún wọn wọ́n á lọ yẹ̀ wò ṣé kìí ṣe pé àwọn tí à ń wá kọ́ ni àwọn eléyìí kan tó wá lọ gbé fún custom wọ́n á gbé fún immigration kan tó mọ̀ pé ó ń clear ẹ tó bá jẹ́ ẹni tí òyìnbó wá orúkọ ẹ báyìí ó ti wọ gàù láti bẹ̀ lọ nìyẹn nítorí pé Yorùbá nation yìí náà ni yá mi nítorí Yorùbá nation ìwọ ni Ọlọ́run dẹ̀ wá rán nísìnyí ìwọ ni Ọlọ́run rán òmò tọ́lọ́run sọ fún ẹ ṣé Ọlọ́run ò bá anybody sọ̀rọ̀ má parọ́ fún wa jọ torí ìyá yìí má parọ́ fún wa lọ kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ bọ́ta má gbé àwọn ọmọ ọlọ́mọ kankan lọ síta and youth má jẹ́ kẹ́nikẹ́ni kó gbé star kan lọ pa ìdànù o because àwọn ará Èkó yẹn ń burú gan wọ́n burú mi ò lè parọ́ fún ẹ wọ́n burú bàjẹ́ kéèyàn kan pa tó bá mú ìpàpà báyìí owó ẹjọ́ torí tọ́lọ́run gbogbo àwọn tó ń mú tẹ́lẹ̀ tó ń sọ pé kán dá owó ó ní ètò kò lápò mi tó ń mú ilé Sunday Igboho ó ní ètò kò lápò mi o òótọ́ ni mo sọ fún yín tí anybody tó jẹ́ youth kan
tó bá bọ́ta tó bá lọ ṣekúṣe kan tó bá mú wọn bí anybody dá pàápàá láti pè mí láti sọ pé òkè kan wá dá owó àbí kan wá ṣe kinní kan mi ò ní dá mi ò dẹ̀ ní sọ nǹkan kan mi ò ní dá kọ́bọ̀ gbogbo etí àdá tẹ́lẹ̀ báyìí ebú ni mo wá gbalẹ̀ lórí mo gba ebú lé lórí ni so I don't want to do something like that no more tí ẹ bá mọ̀ pé Yorùbá nation yà máa gbà kí gbogbo ẹ̀ Yorùbá pátápátá ẹ lọ kóra yín jọ ẹ jẹ́ kí ìmọ̀ yín kó jẹ́ ẹyọ kan kí ìmọ̀ yín kó jẹ́ ẹyọ kan ká ẹ bọ́ta ká sọ pé nǹkan báyìí ni ẹ máa ṣe ìtẹ́ ẹ̀ dúró bí egun tẹ́ ẹ máa ń pè ní Ṣàǹgbétọ́ ní Kútọ́nù tá a máa ń pè Ṣàǹgbétọ́ tábárí kan bí nsìn àárí kan lọ́hùn tábárí kan lọ́hùn àárí kan bí ká má ṣe bí Ṣàǹgbétọ́ fún wa kó dẹ̀ jẹ́ pé bóyá pé èèyàn kan ní Ọlọ́run sọ pé òun ràn tó dẹ̀ jẹ́ pé ó máa gba Yorùbá nation fún wa ó ní irọ́ nìyẹn ìyá ìyẹn ló ní irọ́ nìyẹn ó ti dá wa rú ìwọ ló dá wa rú ló jẹ́ kí ẹgbẹ́ wa pín mi ò lè parọ́ fún ẹ ẹgbẹ́ media group wa ìwọ ló jẹ́ kí ẹgbẹ́ wa pín òótọ́ ni mo sọ fún ẹ wo olóhàpù tí mo pe gbẹdú lánàá mo ní gbẹdú ṣé ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi Sunday Igboho náà pàápàá tó bá wọn abẹ kó máa gbọ́ mi tí Sunday Igboho náà bá ń wo show mi ẹ máa gbọ́ mi dáadáa gbẹdú sọ fún wa náà ó sọ fún wa nígbà tí Alhaja Onitiri ìdè náà ó ní tí a bá rí yàn báyìí a máa tètè ń bẹ́ mọ́ a máa rò pé òtítọ́ ni ẹ jẹ́ ká ronú o òun ti sọ tó òun dẹ̀ ti yíwọ́ sọ òun nìyẹn o ọ̀rọ̀ tí gbẹdú sọ fún àní ọjọ́ kìíní àná nìyẹn a dẹ̀ rò pé ọ̀rọ̀ tí gbẹdú sọ fún ẹ pé ó ń bọ̀ láti wá pass ọ̀rẹ́ dẹ̀ pass lóòótọ́ Madam Onitiri owó àwa gbá wa big time ó gbá wa big time òótọ́ ni mo sọ fún ẹ àkúmọ̀ ìlú tó wà àmọ̀ ìlú tó wà ó sápamọ́ ni òkò ń sọ̀rọ̀ ní káwọn olùtú kó bọ́ta ọmọ tí ẹ kan wà ń ta mẹ́rin ọmọ tí ẹ mélòó ló wà lẹ́kọ̀ọ́ ọmọ tí ẹ mélòó ló wà lẹ́kọ̀ọ́ káwọn youth bọ́ta wo àwọn youth tán bá tì í tẹ́ bá lọ sí gómìnà kan àbí ibì kan tán bá yìnbọn pa yín wo ẹ kú your own òótọ́ ni mo sọ fún yín you have your own o òótọ́ ni mo sọ fún yín nítorí pé kò sẹ́nikẹ́ni tẹ́ ẹ bá máa gbọ́ go ẹ máa gbọ́ láti madam kìíní báwo náà gbòdògbò náà Sunday Igboho àbí Professor Banji Akintoye tẹ́ ẹ bá gbọ́ láti irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kí Madam Tiri ó ṣeé ṣe kó rẹ̀ gbọ́ fẹ́ fi èjì èèyàn fi ṣe nǹkan ni kó rán lọ pé kẹ́ lọ síbi kan kẹ́ lọ sí gbá kan you are your own òótọ́ ni mo sọ fún yín ó ti gbá wa òkìní 5 million petition wa àárí àmọ̀bí tí 5 million petition wa àmọ̀bí tó gbà bóyá ọ̀nkó sómi tó mi fi mu gàrí ni o àbí ó fi jẹ chicken ni o kò sẹ́nikẹ́ni tó mọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ara wa dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ wa jẹ́ àmọ́ máa pọ́ǹpù èèyàn síta ẹ lọ sáyìn petition ni ká ẹ lọ sáyìn ní pẹ́ gba Yorùbá nation tá a bá ti rí 5 million petition yẹn báyìí wo Yorùbá nation automatically ni gba Yorùbá nation automatically ni ìwọ ló wà ń bẹ̀ tó fẹ́ fún wọn ó mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí ṣá kì í ṣe pé Nàìjíríà ló wà nídìí ọ̀rọ̀ yìí Nàìjíríà kọ́ ló wà nídìí ọ̀rọ̀ ọmọ pé Nàìjíríà kò lè ṣe nǹkan kan ẹ lọ sí British kọ́kọ́rọ́ Nàìjíríà yín British ló wà lọ́wọ́ wọn Ọlọ́run British ló ní lọ́wọ́ kọ́kọ́rọ́ yín ọwọ́ British ló wà British ló lè sọ fún wọn pé òkè náà ẹ pín wọn láti wá pín ilẹ̀ fún yín but tí British ò báyìí ti dà sí British ò báyìí dà sí kò sí ohunkóhun tẹ́ lè ṣe òótọ́ ni mo sọ fún yín kò sí ohunkóhun tẹ́ lè ṣe tó bá sọ fún ẹ tó bá ti àwọn ọmọ lọ́mọ bọ́tà kan lọ pa wọ́n dànù ẹ̀jẹ̀ wọn á bèrè lọ́wọ́ ẹ òótọ́ ni mo sọ fún yín ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí á bèrè lọ́wọ́ ẹ nítorí pé àwọn ọmọ lọ́mọ ohun tó máa jẹ pápá báyìí ọdún tó ṣe kọjá pápá báyìí àwọn míì wà pápá tí wọn ò rí oúnjẹ tó máa jẹ àwọn míì ò rí oúnjẹ tó máa jẹ Madam Onitiri òwà ń tàn wá òwà ń gbé wa ní mugun òun ṣe bóbò fún wa ò jẹ́ kí àwọn èèyàn pápá báyìí àwọn tó máa sọ̀rọ̀ sí wa ó sọ̀rọ̀ sí wa apariwo títí tó fẹ́ tán lẹ́nu èlòmíì blood pressure lọ sókè ni àkàn ń pariwo ṣáà ni à ń pariwo àfẹ́gbà Yorùbá nation o 5 million là ń wá o tábà dìde 5 million automatically 5 million ti pé àtiwọ̀ 2023 báyìí bẹ̀rẹ̀ láti 2021 22 o láti ṣe wàhálà yìí ẹ wo 5 million ni o 5 million là ń wá o tábà dìde 5 million automatically ni o kìíní kan ni mo rántí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láti California New York ni Jamaica àti nkankan gbogbo wà lónà online ni àwọn míì wà pápá owó tán ná kì í ṣe kékeré àwọn míì wà lórí ọ̀nà àwọn míì ra motorcycle tó fún yàn
kó máa gbé motorcycle lọ sí oko kó máa lọ sí oko káàkiri láti lọ wá 5 million. Madam Onitiri tí ó bá jẹ́ pé bó ṣe inú bí mi sí màá sọ̀rọ̀ màá fún ẹ ní gbàsgbòs òótọ́ ni mo sọ fún ẹ bó ṣe inú bí mi sí tí màá fẹ́ sọ̀rọ̀ sí ẹ màá fún ẹ ní gbàsgbòs ni màá sọ̀rọ̀ sí ẹ yamayama màá sọ̀rọ̀ sí ẹ játijàti but òun ló hàbí tí mò ń mú mi tí mi ò fẹ́ sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ nítorí pé ohun tó ṣe fún àwọn ọ̀dà rárá àtọ̀ o hùwà bí ọmọlúwàbí o jáde kó o dúpẹ́ lọ́wọ́ pọ̀ wá pàápàá pé owó tí a ná pàápàá báwo la ṣe rí owó yẹn tá a ná ní àsìkò yẹn Madam Onitiri ó gbá wa sọ fún àkàlọ̀ wá 5 million wa a ṣe wàhálà títí 5 million pé ó kọjá 5 million tí a rí ṣé a rí ẹ̀jẹ̀ a rí òmìnira a rí kankan o ó ti ṣubú ó gbé kiri ó ṣubú ó gbé kejì ó ṣubú ó gbé kẹta ó ṣubú èmi ló kàn èmi òun ló kàn èmi ló kàn èmi ló kàn èmi ni wọ́n fẹ́ gba Yorùbá nation bàbá confam òun ló fẹ́ gba Yorùbá nation fún yín èmi lọ́lọ́run rán wá o èmi lọ́lọ́run rán wá tó fẹ́ gba Yorùbá nation fún yín amúgọ̀ burúkú amúgọ̀ ẹni tí ó gbọ́n atẹ ìtọ̀ burúkú ó wá ń sọ̀rọ̀ sí wa ó wá ń ṣe kinní kan mi ò ní dúró de ẹni kankan tó gba Yorùbá nation mi ò ní dúró de ẹni kankan kí tó gba Yorùbá nation ṣé ẹ ti gbà 2022 lè fẹ́ gba Yorùbá nation ṣé ẹ ti gba Yorùbá nation ṣé ẹ ti gbà fún wa amúgọ̀ burúkú yìí ṣé ẹ ti gbà fún wa tó bá àwọn ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ lè bú mi ẹ lè sọ̀rọ̀ sí mi yamayama nítorí pé ẹni tó bá náwó ẹ̀ ló máa ń dùn mo náwó sórí ẹ̀ mo ná owó gidi kì í ṣe pé bóyá pé ọ̀rọ̀ tá à ń sọ ìkó jẹ́ ìrọ́kọ́ mo náwó gidi mo náwó mo send owó mo iye wẹ́sàn tí mo ṣe mo iye owó tí mo send sẹ́kọ̀ọ́ yẹn mo mọ àwọn èèyàn tí mo fún lówó ẹjọ́ ẹ bọ́ta ẹ lọ sáyìn náà ní sí àgbọ̀n kankan nítorí pé mo dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ló pé mo gọ̀ ni mi ò gọ̀ rárá Madam Onitiri wo 419 nìyẹn 419 nìyẹn ẹni tó bá ń kó debunk ẹ kẹ́ prove ẹ fún èmi mo fẹ́ kó wá prove ẹ fún èmi o wá prove ẹ fún mi ṣé rí ètò tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ yìí ó dìgbà tó bá gba Yorùbá nation fún wa kémi tó fi ẹlẹ bí ó bá jẹ́ màá máa sọ̀rọ̀ sí everyday ni màá máa sọ̀rọ̀ sí everyday mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ nsìn mo ti resume sí iṣẹ́ mi màá máa sọ̀rọ̀ sí everyday ni òótọ́ ni mo sọ bẹ́tà ìwọ ni Ọlọ́run rán o ìwọ ni Ọlọ́run rán láti gba Yorùbá nation fún wa ẹ bọ́tà kó gbà fún wa ẹ lọ gbà fún wa nísinsìnyí o ẹ lọ gbà fún wa o 2022 tó fẹ́ bá wa gbà 2022 ti kọjá o àtiwọ̀ 2023 o má jẹ́ kí oṣù yìí kó parí o tó oṣù yìí bá parí kó tó gba Yorùbá nation yẹn wàláì má máa yẹ̀yẹ́ everyday ojú máa ti ẹ máa yẹ̀yẹ́ gan 419 yẹn bí ó bá jẹ́ bẹ́ẹ̀ owó tí mo ná máa send receipt mi máa post ẹ̀ sórí online máa post receipt mi máa post ẹ̀ online so kẹ́ sanwó tèmi fún mi tó bá sanwó tèmi fún mi máa fi ẹ́ sílẹ̀ nítorí pé mi náà mo náwó síbẹ̀ ó ní owó tí a send ó ní owó tí mo ná ó ní iye fóònù tí mo rà ó ní àwọn èèyàn tí mo send owó sí pé kẹjọ kẹlẹ ṣe nǹkankan Alhaja Onitiri you are 419 man you are 419 ó lọ fi Ìgbòho lẹ̀ ó lọ fi Professor Banji Akintoye sílẹ̀ náà ó lè gba ẹ̀yìn kó lọ bẹ̀ àbí kó gba ẹ̀yìn kó lọ bẹ̀ wọn but àwa tó rẹ̀ gbọ́dọ̀ open sí àwa ti jáde tá a sọ fún ẹ màá jáde fún ẹ everyday Ọlọ́run màá jáde fún ẹ everyday tó bá wọn anybody kó lọ bú mi àwọn tó rẹ̀ jẹ́ pé kíní kó lọ bú mi kó sọ̀rọ̀ tó hùn mí kó sọ pé kí ló kàn mí nú ẹ̀ màá sọ pé ìtó kàn mí nú ẹ̀ ní owó tí mo ná ìtó kàn mí nú ẹ̀ ní owó tí mo ná o owó tí mo ná yẹn bẹ́tà kẹ́ wá àyè kó fún mi lówó owó mi kó ṣe kí ni kó lọ mú 5 million àbí 5 million kan lọ sọ 5 million petition tó rẹ̀ jẹ́ pé ṣe automatically ó ti gba òun ló wá ń dún ẹnu fún wa ẹnu ẹ̀ dùn bàjẹ́ òun dún ẹnu fún wa ó dún ẹnu fún ọmọdé ó dún ẹnu fún àgbà tí wọn bá rí ẹ tó bá ń dún ẹnu ẹ pàápàá á rò pé ìwọ ló ní Nàìjíríà ni ìlú Nàìjíríà ìlú 419 ìlú tó lè jẹ́ pé location fọ n ò mọ nǹkan tí ẹ̀jẹ̀ èèyàn ń jẹ́ ìwọ ló máa fẹ́ gba Yorùbá nation tó o máa ti kárí òdó de èèyàn kankan ọ̀dẹ̀ burúkú get out ó dàbọ̀ nù
wo màá tún máa jáde fún ẹ mi ò tí lọ tán o mo ti ń bọ̀ fún ẹ o mo ti ń bọ̀ fún ẹ o pẹ̀lú 419 tó lù owó mi tí mo ná mo ti máa gbà tí ẹ bá fún mi lówó mi ò fẹ́ gọ́vùnà o mi ò dẹ̀ fẹ́ báwo ni lè porúkọ ẹ̀ náà state mi ò fẹ́ state o mi ò dẹ̀ fẹ́ báwo ni lè pè náà mi ò fẹ́ kankan tẹ́ bá gba Yorùbá nation inú tèmi máa dùn sí ìdí tí inú mi máa dùn sí ni wípé àwọn èèyàn tó jìyà ń bẹ̀ ebi ń pa wọ́n n ò lóúnjẹ jẹ ní ọdún iná pàápàá báyìí ṣé o rí pé ẹlòmíì nígbà míì báyìí ní Èkó báyìí tó bá fẹ́ ṣọdún ẹ máa rí bó ṣe àwọn èèyàn máa ń ṣe ọdún yìí wọn ò jáde bẹ́ẹ̀ o ìdí ni pé kò sóúnjẹ ni sẹ́rí gbogbo àwọn obìnrin tó já àwọn sisi tó dáa tó wà lẹ́kọ̀ọ́ gbogbo ti di olóṣó gbogbo pátá tí ń ṣe aṣẹ́wó kó tó jẹun because kò sí nǹkankan ni ó dẹ̀ tún tàn wá ó tún fẹ́ lọ pa àwọn yúùtù wa kan bọ́ta lọ kó àwọn ọmọ ẹ kó wọn wá síbẹ̀ jẹ́ káwọn ọmọ ẹ kó pẹ̀lú wọn kó máa dá orúkọ wọn pé ọmọ Alhaja Onitiri ló wà wájú yẹn òun ló fẹ́ gba Yorùbá nation fún wa òun ni Ọlọ́run rán ó dá o ẹ ṣeun gan o ẹ ti mi ní diaspora ẹ tó pàdé mi lọ́la o because mo fẹ́ gbọ́ reply ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ gbọ́ reply yẹ ẹni tó bá hùn kó bú mi dáadáa kó bú mi owó mi wà nú ẹ̀ ó wà nínú Yorùbá nation yìí owó mi wà nú ẹ̀ 5 million mi wà nú ẹ̀ bàbá kan àwọn mi ni bàbá kan fáwọn mi ò kì í sọ̀rọ̀ kíákíá mi ò kì í sọ̀rọ̀ bọ́tí ọ̀rọ̀ yẹn ó dùn mí ni mo dúró mi ò gbọ́ nǹkan kan mọ́ èmi ni Ọlọ́run rán Professor Banji Akintoye Ọlọ́run lè rán Sunday Igboho o tó ń lọ pààyàn sílé ẹ̀ tí Sunday Igboho bá dúró Ọlọ́run wọ́n á pa dànù ni wọ́n á pa ọmọ ọlọ́mọ dànù ni ó gbà rí wọn ó gbà kọjá ni akọrin nìyẹn ìwọ ọkùnrin yìí akọrin nìyẹn mo gbà fún ẹ bàjẹ́ ọwọ́ ẹ̀rẹ́ jẹ́ fún ọ ní gbòsà mẹ́ta gbòsà Sunday Igboho ni mo fún yẹn bí ò bá jẹ́ wọ́n á ti pa ọmọ ọlọ́mọ dànù tó bá ti gbóǹdì pa ọmọ ọlọ́mọ dànù ṣé ìwọ máa ráyè láti bọ́ta tó máa sọ pé ìwọ ni Ọlọ́run náà láti wá gba Yorùbá nation fún wa ọ̀dẹ̀ burúkú yìí ọ̀dẹ̀ burúkú àwa ò gbà tiẹ̀ mọ́ àwa ò gbà tiẹ̀ mọ́ o tálẹ̀ ẹni tá a pè lálábàárìn tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlẹ̀ Èdùmàrè pín wa níyà Olúwa ti pín wa níyà Alhaja Onitiri mo nílò owó mi o mo nílò owó mi màá lọ ṣe àkáǹtì gbogbo owó wẹ́sàn yẹn tí mo sẹ́ndì sí wọn lẹ́kọ̀ọ́ lórí 5 million petition àgbọ̀ nǹkankan mọ́ o mo fẹ́ gbọ́ 5 million petition fẹ́ gbọ́ o I want to listen to the 5 million petition automatically tábà ti 5 million báyìí ó ti tán nìyẹn mo fẹ́ rí o I draw the 5 million petition God bless you ó dàbọ̀ náà.